tẹ́ bá wá continue tẹ́ bá ní kóòtù yá wàláì máa tẹ̀lé Agbala Gabriel wàláì tàláì wàláì Rabbul Kaaba torí pé ọ̀rọ̀ ẹ̀sìn kan ló dá Muyideen àti Agbala Gabriel pọ̀ ọ̀rọ̀ àánú ni èmi náà dẹ̀ ń ṣàánú wọn bàbá lọ́n ṣe fún mi lágbára mọ́ mi ì dẹ̀ lè gbà kéèyàn ṣerú ntí Muyideen ṣe fún Agbala Gabriel yẹn fún mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مشيده ويدافي نقمه من شاء الله لا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تعلم فإن العلم زين لعلي وفضل وعون وعنى لكل محمد. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ pẹ̀lú Ọ̀nà Òdodo TV ẹ jẹ́ má bá mi share ẹ má bá mi like ẹ má bá mi type ẹ má bá mi share ẹ má bá mi like ẹ má bá mi type Ọpẹ́yẹmí Abdulrasheed àbúrò oníṣẹ́yìn wa alaikum salam ẹ má bá mi share ẹ má bá mi like ẹ má bá mi type pẹ̀lú ògùn Ọlọ́run bá ń fi ìdùnnú àtayọ̀ ránṣẹ́ sẹ́ni kọ̀ọ̀kan yín gbogbo tí jẹ́dùnú tó ti wà ní ayé yín kò ní kúrò níbẹ̀ ìbéèrè ní ẹjọ́ ṣé alukuriani tó jẹ sálùkùránì só tó ó tó ló ń jẹ fún ọmọnìyàn bẹ́ẹ̀ bá jẹ́ àfáà tó kéwú ṣé kùránì tó jẹ ṣíbi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àfáà ní ànútùkù sẹ́yìnù wá sùkútù sálà àmọ́tù wá ìsáànà tọ́kítàfálà àtàkùn mẹ́kìsára ọ̀rọ̀ sísọ ọ̀sọ́ ni kéèyàn sì dákẹ́ àlàáfíà ni tó a bá wá fẹ́ sọ̀rọ̀ mọ́ jẹ́ alásọjù bọ́rọ̀ èèyàn bá ti pọ̀jù yóò máa sọ̀sọ́kúsọ. Ọ̀nàládé Yusuf àbágbádé ní ìsátàmà akílùlímárì kọ́lá kàlámùhù wà áìkìn bí òmùkìlímárì ìkànnà mẹ́kìsára ẹni torí ẹ̀ bá pẹ́ kò ní máa sọ̀rọ̀ pọ̀ torí àpọ̀jù ọ̀rọ̀ yìí máa mú ní pọ̀lọ́ níbu ọ̀dá ojú alápẹ́ ìyá àlùbáríkà àbúrò ní ṣẹ́yìn ẹ máa bá mi share program ẹ máa bá mi like ẹ máa comment àmín 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 ìyá mi. Ọ̀nàládé Yusuf àbúrò oníṣẹ́yìn náà Ọlọ́run ní gbóhùn lẹ́nu gbogbo wa ìsátàmà akílùlímárì gbogbo ọmọnìyàn torí rẹ̀ bá pẹ́ kọ́lẹ̀kẹ́lẹ̀ àmúhù ìwọ̀n lọ̀rọ̀ tí ó máa sọ ọ̀rọ̀ èèyàn mẹ́wàá béèyàn kan bá ti ló wọ́n sọ ìsọkúsọ ni ó máa sọ. wàhálìkín bí òmùkùlímárì nǹkan ẹ̀ mẹ́kìsára ìtàfi mẹ́ńtọ́ jẹ́ ẹ̀gọ́ èèyàn ọ̀rọ̀ tó bá yẹ kéèyàn mẹ́wàá sọ béèyàn kan bá ti ló wọ́n sọ ìgọ̀nu. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ní àlùkùránì ò tó jẹ ìsọkúsọ ni o ìsọkúsọ ni o ìsàtọ̀ bá àsìlìlì mọ́rì tó bá ti fùrú nùhú àlùkùránì kọ́ ìdátù gan akọ́ ìdátù Baghdadi ó tó jẹ kọ́ ìdátù Baghdadi bẹ́yẹ̀ bá mọ̀ dáadáa
ó tó jẹ fún àfáà ó tó kámẹ́tì ìwàásù Al-Qur'an tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé Al-Qur'an gínà la fakira ba'dahu. Al-Qur'an gẹ́gẹ́ ní ọ̀rọ̀ òní àsìkí tó sì òní mọ̀nà ẹbẹ̀ mọ́. Àmọ́ gbogbo ẹ̀dá tó bá ti ní ọ̀rọ̀ tẹ́nìkan ọ̀sọ́ rí òun fẹ́ sọ ìtẹ́tí ẹnìkan ọ̀gbọ́n rí yóò gbọ́. Láti pé ká gbọ́ káfà pé ọ̀tọ̀ ní kápá fẹ́ sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ pé ẹ má dá ìmọ̀ dúró mẹ́màdí ìlàláàd látòrí ìtẹ́ dórí ìtẹ́ ni wọ́n ti ní ká máa kẹ́kọ̀ọ́ àmọ́ láti pé Al-Qur'ani ò tó jẹ́ ọ̀rọ̀ rádaràdá ni. Ọ̀rọ̀ rádaràdá ni. Ọ̀rọ̀ kí ni mo pè ọ̀rọ̀ yẹmẹyẹmẹ jágbajàgba ránranrun Al-Qur'an. Nígbà tí Al-Qur'an ọba ti wá tó jẹ ẹjọ́ ṣé náwó àti sọ́rífù sáà lè fi náwó àti sọ́rífù béèrè níta bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sáà lè fi náwó àti sọ́rífù kírun ni ṣé fi mọ́ntìkì kírun ni ṣé wọ́n fàrúdù kírun ni àlẹ́ kọ́dà àlẹ́ fi bẹ́ẹ̀ lọ́hùn. Náwó àti sọ́rífù àlẹ́ fi bẹ́ẹ̀ lọ́hùn. Àrúdù àlẹ́ fi bẹ́ẹ̀ lọ́hùn. Mọ́ntìkì àlẹ́ fi bẹ́ẹ̀ lọ́hùn. Àlìfíkì wa sunna níta nídìí láti mójútó sínú. Gbogbo àwọn bàbá wa tí wọ́n gba ẹ̀sìn gẹ́ wá ẹlòmíì ò parí Al-Qur'ani bí wọ́n bá fi ọwọ́ lé igi gbígbẹ yóò sì tutù. Àwọn bàbá wa tí Islam gẹ́ dé sí lọ́wọ́ ẹlòmíì ò mọ ká ìdátúndélẹ̀ ìmọ̀ náà lẹ́ màmá jù tẹ́mi yín gàtà ìṣọ̀yájú tí ò sẹ́mi àpọ́nlẹ́nu ètò gbèsè ayé yín bẹ́ẹ̀ rí léyìí ẹni ọ̀wọ́ náà bẹ́ẹ̀ rí tọ̀hún yọ wọ̀ náà ọba àlú ọjọ́ yín lójú ìjòyè ọjọ́ yín lójú. Ìmọ̀wó ni máa wèrè tẹ̀ wá kiri ta ló kí ó tó Sẹ̀tánì bí Sẹ̀tánì ṣe kí ó tó àtibọ̀tẹ́ rí ọ̀dà. Àbáwá Munirudeen àbúrò ní ṣe mo gbọ́ yín yé jàre àwọn kẹyẹ tí ń pọ̀ jù ní íńtánẹ́ẹ̀tì gẹ́ nínú mọ̀ ní ká gbọ́ àgbọ̀ yí ẹ̀sìn kádẹ̀ ní ìṣe tá a fi bára wa ṣe fakat àìmọye tó lọ Saudi tó dé tó dá wàhálà lẹ̀ nílùú ẹ̀ ó dé tó dá wàhálà lẹ̀ lágbóolé ẹ̀ ó dé tó dá mọ́sáàsì rú. Gbogbo wọn tẹ́mi kí ọkọjá Nàìjíríà o alihamdulilayi mo dẹ̀ dúpẹ́ pé àlùbáríkà mú dúdúdú kéwù tí mo sì kí ọkọjá kéwù sùmùrà tìlẹ̀ mọ́mìn. Kéwù sùmùrà tìlẹ̀ mọ́mìn ni ọlọ́dẹ fún àlùbáríkà sí bìtàwá dùn ìpẹ́lú tẹ́ríba. Ẹjọ́ náà bẹ́ẹ̀ni kaba ló fẹ́ sọ̀rọ̀ èèyàn mẹ́wàá yóò sọ̀sọ́kúsọ gbogbo àwọn àfáà ẹjá lọ nẹ sùúrù sí ẹni tí ò kéwú náà ní tó kẹ́ sẹ́ni tí ò kàwé náà ò ní tó kà ní ìjẹ́wò
wòlíì kì í sọ́dọ̀ àfáà nìkan lọ́wọ́ o wòlíì bẹ́nu káfíńtà o tọ́lọ́wọ́ máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ tọ́lọ́wọ́ dẹ̀ pé mo fẹ́ wòlíì bẹ́nu bí kíra o. Adébáyọ̀ àbúrò ní ṣe wàláhì mo ti gbọ́ iye àwọn àgbẹ̀ tẹ̀ ń wò wòlíì bẹ́nu wọn o wòlíì bẹ́nu alájàpá o ọlọ́kadà wòlíì bẹ́nu ọlọ́kadà ṣe bọ́lọ́ ni ọba tí ò ṣe ká mọ́bì kan. mo kéwọ̀ wòlíì nígbà tí yẹn bá ka tí òun tíà tó lórí ìhun dàrú ẹni ọkọ̀ tíà gángan kọ́ bẹ́ẹ̀ nìkan bá fi gbogbo inú pálẹ̀ tó bá ètò tíà torí gẹ́gẹ́ ẹni kò ṣe sùúrù tíà tó tó kalẹ̀ sóun lọ́kọ́ àwọn kan ni wọ́n kọ́. nígbà tí abomi lámù tó bá lòun régún ẹni ọpọ́n bẹ̀ ń kọ́ kí ni kó rí ẹjọ́ torí tọ́lẹ̀ yẹn àfa wa. anutiku sẹ́yìn wa sukutu salama fàyísà nàtàkìtàbọ̀lá àtàkùn mẹ́kísára ẹ má jẹ́ ká gbẹ̀jú ọmọ bàmú èrè jẹ́ ọlọ́run ní dàwa láàmú ọlọ́àpọ̀lá alukur'an gbogbo ọmọ tó ń kálukú wa bá mọ̀ ẹjẹ́ ajẹ́ kí ìbẹ̀rù ọlọ́run kó pọ̀ jù bẹ́yẹn bá mọ kí ó tọ́pọ̀ kòkó ọmọ ṣe gbájú ẹ̀ kòkó ọmọ dẹlẹ́bọ kòkó ọmọ lu jìbìtì àtẹ́kùwà àwọn náà ọkàn bíi níbẹ̀rù ọlọ́run wa o àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ kí ó bí ẹ̀pà ilẹ̀ tí wọ́n borí èèyàn lọ́wọ́ wọn tí wọ́n bẹ́ sí èèyàn lọ́wọ́ wọn àwọn olórí burúkú àfà àìmọye pásítọ̀ tó agbègbè bíbélì sórí tí wọ́n bó didi èèyàn ṣọ́ọ̀ṣì ẹ̀. inna akramakum inda Allahi atqakum ẹni tó jẹ́ ẹni pàtàkì níwájú Ọlọ́run ẹni tó bẹ̀rù Ọlọ́run bí kéwù rí ọba pọ̀ ìwọ sá bẹ̀rù Ọlọ́run má dẹ̀ ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́. kún ànímọ́ áùsà island tó ọba ti lè jí àfa jẹ́ tí ọmọ bẹ̀rẹ̀ tó ọba ti lè já àfa jẹ́ ní ìmọ̀ iná lọ pọ̀ jù ládẹ́wò wọnú Islam ìmọ̀wó ni máa yẹ yẹ tẹ́ ń palẹ̀ òsì kiri lẹ̀ ìmọ̀ náà lọ pọ̀ lọ ìmọ̀ náà lẹ wá tí gbogbo àwọn abiyì èèyàn jọ yín lójú ẹlòmíì kí ó débi pa àfáàrí ọjọ́ lójúmọ́ ó lẹ́sẹ̀ ní kó wọ́n pa àfáàrún lé ẹsẹ̀ ní kó wọ́n bọ̀wọ̀ àfáàrún ẹsẹ̀ ní kó wọ́n tẹrí bàbá àfáàrún ṣé mọ̀ nìyẹn ilmu shaitan ìmẹ̀sù tẹ́yìn bá mọ kọ́ ìdátù bàgídádì tó o bá bẹ̀rù Ọlọ́run tó o dẹ̀ fi ń jọ́sìn káfáàkà ó tú ọ wàá dẹ̀ mọ béèrè tí ò yí ọ bọ́ọ̀bà jẹ́ àfa àti mọ́rí òtó kan kún sáìlàn jẹ́ni tí wọ́n mọ béèrè káfá máa pé alukurani ò tó jẹ tí kurani ò bá fi lè tó jẹ ajẹ́ kókò sábùlù báríkà nínú kéwù kankan mọ́nu alukurani ntọ́ bá mú alukurani tí o fi tó jẹ alukurani gínà láà fọkìrà bá dáwù ntọ́ bá mú alukurani tí o bá fi tó jẹ kò sọ̀rọ̀ bí ọ̀rọ̀ kéwù mọ́ nìyẹn ẹ gbàgbé. bẹ́ẹ̀ bá mọ kéwù tó ọmọ mi títí tí ẹ bá mọ kéwù tó ọmọ mi títí kọ́ ìdátò bàgídádì tí ẹ lẹ́sùn méjì wà láì ó tó jẹ fún ẹni tí ìbẹ̀rù ọlọ́ba bẹnu ẹ̀mí ẹ̀. àwọn àyà àti súrà ti bẹnu kọ́ ìdátò bàgídádì ó gbin ìbẹ̀rù Ọlọ́run sí yẹn lẹ́mìí
àmọ́ ọgọ́rùn-ún wàásù ọ̀ràn kèfèrí pọ́nbélé bẹ́ẹ̀ ló mi bá kí ó tó kí n Cairo tó kí n Saudi tó bá jẹ́ pé ọ̀tọ̀ Ọlọ́run náà ló fẹ́ yà ìwà tí ó fi pàdé ìbínú Ọlọ́run náà ni ọmọ wù. ẹ̀fọ́ ẹ má jẹ́ kí n tẹ̀yìn ẹlòmíì lè kéwú kódà tẹ́ ẹ̀ ní tí ò ní lè pìrìsẹ́ǹtì pa àfáàhùn rẹ̀ níbi tí kéwùrì ò tó nǹkan dé tí bẹ̀rù Ọlọ́run dẹ̀ wà nú ayé ẹ̀ tí ó dẹ̀ máa mú yẹn mọ́ náà. ẹ jọ ìsátàmù akílì ni mo rí kọ́ńlá kàlámù kílà ń bá kiri àdàbù ni mo rí káírò mi sábì tí ẹ bá mọ kí ó bí ìpẹ́ ilẹ̀ tí ọba lẹ́kọ̀ọ́ ìmọ̀ rẹ̀ wúlò ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àdìbò ìyá alákàyànfà wù kọ́ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ kó lè wúlò fún àlẹ́ ádàbù àlà wà abúlágúnmẹ́nà ilmi bẹ́ẹ̀ bá nímọ̀ tí ọba lẹ́kọ̀ọ́ àdẹ́wò ni bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ tí máa rí ọba tó nǹkan yọ̀dẹ̀ ra yé ẹsẹ̀ alukurani tó jẹ́ o wàláhì tàláhì. ó wà nùúrú fáwọkọ̀ nùúrí wákìtàbù mẹ́sàmáyì wàkàlámù mẹ́nìláhì. ó wà nùúrú fáwọkọ̀ nùúrí wákìtàbù mẹ́sàmáyì wàkàlámù mẹ́nìláhì. gbogbo ẹ̀yẹ yẹn ìwọ̀n tọ́lọ́mbá ní àkà tọ́lọ́mbá ní àkẹ́ kọ́lọ́wọ́ fàlùbáríkà sí ká bọ́ lóhun dáadáa ká pàdé Ọlọ́run bíi sálàm ká pàdé Ọlọ́run bíi kíní o bíi sálàm. ẹjọ́ gbogbo ẹ̀yìn àfa wa kò sẹ́sẹ̀ níbi kéèyàn wá ìmọ̀ kún ìmọ̀ àmọ́ sẹ́tímẹ́ǹtì pé Al-Qur'ani ò tó jẹ́ rọ́bìs mọ́rìdùd ọ̀sọ́rọ̀ bẹ́ẹ̀ kéèyàn gba dọ́kítọ́rù wo àìmọye dọ́kítọ́rù tí ń ṣe fasad kéèyàn jáde yunifásitì wo àìmọye yunifásitì tí ń rọ́ọ̀bù tí ń jalè àìmọye yunifásitì tí ń dàlúrú tí ń dàdúgbòrú. inna libarakata amúrú lẹ́sà yudrikuha alu libarakati illa bil maqadiri inna limakadira amúrú lẹ́sà yudrikuha alu limakadiri illa bil masabib ma'rumatun liunasi talibina al-'ab wa qad tushakku ila qawmi bitaysiri. Àlùbáríkà dìímọ̀ ní ká bùkátà jù àpè àmọ́wàmọ̀ àmọ́ pé Kùránì ò tó jẹ kò sọ̀rọ̀ mbẹ́ Àlùkùránì tó jẹ ó tó jẹ ó tó tà Àlùkùránì ó tó jẹ ó tó tà. There is a power in the Qur'ani. There is a power in the Qur'ani. There is a power. There is a power. There is a power in the Qur'ani. Kenelikuwa fili Qur'ani. Kenelikuwa fili Qur'ani. Kenelikuwa. Kenelikuwa. Kenelikuwa fili Qur'ani. Agbára ń bẹ nínú Qur'ani. Agbára ń bẹ nínú Qur'ani. Agbára ń bẹ. Agbára ń bẹ. Agbára ń bẹ nínú Qur'ani. Al-Qur'ani tó jẹ ó tó ta o. Bákan náà ìyàwó Olúṣọlá Yusuf. Mrs. Olúṣọlá Yusuf. Mo rí pé láìfù yìí ò ní ẹ tó táàgì mi gẹ ọ̀nà Òdodo TV. Mo sọ fún pé mi ò kí n fèsì fóbìnrin wàláì. Tí n bá fẹ́ fèsì fún yín ni Mrs. Olúṣọlá Yusuf gbogbo conversation Àgbàlá Gabriel àti Muideen temple ẹ̀yin gẹ́ lulẹ̀ bẹ́ẹ̀ Mrs. Olúṣọlá conversation Muideen Chájà Alábàárù Bódìjà
àti Àgbàlá Gabriel tẹ̀ ń play ẹ̀ ń lulẹ̀. Èmi dẹ́ bá wọn support ká sọ pé torí pé àwọn obìnrin ìfọríkì jórí wọn ó pé èmi ò gbà pé orí obìnrin ò pé èmi gbà pé orí obìnrin pé bóyá kí wá ṣe gbogbo wọn lórí wọn pé. Mrs. Oníṣọlá Yusuf wà láìmí ní fèsì fún yín àmọ́ sọ̀rọ̀ tẹ̀ ṣe lẹ́nu ẹ̀yin náà lọ gbọ́ wọ́n bí mú ìdí nìlẹ̀ rẹ̀ pé kí ló kó dání ó ní pálí chájà ní kì í ṣe chájà ọ̀dẹ̀ ní gbogbo chájà tí ń bẹ́nu báàgì ojú mẹ́ẹ̀ẹ́dógún lọ ẹ̀yin náà fẹ́ play rẹ̀ ọlọ́ọ̀bá mi tún ṣe mo ti ṣàdúrà fún yín pé okòwò tẹ̀yìn àti Muyideen àtàwọn àfáà rẹ̀ tẹ̀jọ papọ̀ olówó jọ jẹ́ èrè fún yín ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ Àgbàlá Gabriel ti bá ṣe tiẹ̀ débì kan lára Muyideen ọlọ́dẹ ti ṣe ẹ̀yin ti take over ẹ mójútó ẹ bá wulẹ̀ jẹ́ àmọ́ pariwo Muyideen àti Àgbàlá Gabriel mọ́ ó kálukú ọ̀rẹ́ ètò ìgbésí ayé ẹ̀ wọ́n láre bí pani mí mo ti ń lo ìgbésí ayé rọrùn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín nínú yóò tí ì lè dá pure water rà mo wá wọ lẹ́ẹ̀fù Mrs. Olúṣọlá Yusuf náà iye àwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì lérí ara wọn wọn ò ju 5 péré lọ wọn ò ju 5 lọ ẹnìkan kọ́mẹ́ǹtì bí ìgbà 20 gígé obìnrin náà ni Ọlọ́run bá ń dúró tì yín Ọlọ́run ní fi ń sílẹ̀ Mrs. Olúṣọlá Yusuf àbú Ọlọ́run bá ń dájú lórí yín ìkúlọ̀ ọ̀tá ìṣẹ́fẹ́ ṣe fún Muyideen ní chájà Ọlọ́run bá mi kọ́ yín mọ̀ ṣe Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ọ̀run Ọlọ́run insha Allah la quwwata illa billah àwa ti kúrò lórí ọ̀rọ̀ yẹn ètè mi dúró lé pé fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá wá kọ̀ntínú tẹ́ ẹ bá ní kóòtù yá wàláì máa tẹ̀lé Àgbàlá Gabriel wàláì tàláì wàláì Rabbul Kaaba torí pé ọ̀rọ̀ ẹ̀sìn kan lọ́dà Muyideen àti Àgbàlá Gabriel pọ̀ ọ̀rọ̀ àánú ni èmi náà dẹ̀ ń ṣàánú wọn bàbá lọ́n ṣe fún mi lágbára mọ́ mi ì dẹ̀ lè gbà kéèyàn ṣerú tí Muyideen ṣe fún Àgbàlá Gabriel yẹn fún mi that is my point. ẹ̀yin olólùfẹ́ òdodo mo kí n pé ẹ kú ìnáwó mọ́ṣáláṣí yín o wọ́n kú ti ló ń bára níwá tá a bá tiẹ̀ wá ń gba bára náà nítorí pé abẹ́ sílé Ọlọ́run lọ́sọ̀ọ́ sábà kọ́ yẹ káwa ní ọmọ dúpẹ́ ajẹ́ pé bára tulẹ̀ khairi ni bára rẹ̀ là ń gbà ń bára rẹ̀ nìyẹn inshallah rahman wọ́n ti kó fẹ́rẹ́mù wíńdò yẹn wọ́n ti kó wá wọ́n ti kó fẹ́rẹ́mù wíńdò yẹn wá lẹ́nu wọ́n dẹ̀ ti fíìtì ẹ̀ ẹni tó bá wo láìfù wa lẹ́nu yóò rí pé wọ́n ti fíìtì fẹ́rẹ́mù wíńdò yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń kún Ọlọ́run lọ́wọ́ lára wa àbúrò ní sẹ́yìn Samuel Olúgbénga Joseph ní rárí ọlá àpọ̀lá alukurian látúwá ní ká wá sí sóòká fún yín ní àbọ̀ irin 3 ó súnmọ́ kí n pé irin 3 la fẹ́ kó pọ̀ orí jíìmù yìí a fẹ́ ṣètò blaster mọ́sáàsì àti inú àti ìta a dẹ̀ tún ti kọ́wọ́ bọ glass wàláì tàláì gbogbo ń ta nídìí lórí gbogbo àwọn nǹkan yẹn àti owó sẹ́ni àti spẹ́tà àti kẹ́ni going to 1.2 million out of 1.2 million ó súnmọ́ ká sọ ẹ́pà àti rí bíi 300,000 inú owó tá a ti rí un ńlá kọ́ fún oní gíláàsì tó fi kó fẹ́rẹ́mù wá inú owó tá a ti rí láti fún sìmẹ́ǹtì ní owó díẹ̀ even lónìí Mr. Emmanuel àwọn náà tún ti donate fún mọ́sáàsì 100,000 ni mo fi pé káṣọ ẹ̀pà àti rí 300,000 out of 1.2 àti rí 300,000 gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kún Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ní fi ń sílẹ̀ o ní ráre ní kan tí ọ̀dà ọlá àpẹẹrẹ Al-Qur'an ọlá àbọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀ kò sí tó yọ fàájà ní social media
nígbà tí o ti sí Facebook 100 ò tí ì dé. àmín àmín ẹ sí land ẹ má bínú ẹ kàwé ni o ọlọ́ọ̀bá mi ò ní fi sílẹ̀ ẹ jọ gbogbo ẹ̀yin oní nínú ọlọ́rẹ wọ́n ti sọ náà wọ́n ní wọ́n fún lówó mọ́sáàsì àwọn kìrìsìtẹ́nì fún lówó mọ́ ni ṣé wọ́n kọ́ kìrìsìtẹ́nì sára owó kan ní àti pé àyàwó àdìsí wo ni alukuran ti sọ pé ẹnìkan ló lè rẹ iṣẹ́ ọlọ́run lọ́wọ́ mo ṣe wà tọ́lọ̀ ń bá bùkún mi mo lè kẹ́ ṣọ́ọ̀ṣì mo lè bu ọ ní millions of naira ní ṣọ́ọ̀ṣì ṣé bí wọ́n fẹ́ mọ̀ jọ́sìn bẹ́ẹ̀ ni èmi kọ́ ni màá dájọ́ wọn ẹ̀yin kọ́ lẹ́ dájọ́ mi a lè pera wa ṣàkíyèsí but lẹ́fù tẹ́yìn ń gbà pépè yìí ẹni ọba fẹ́ gbọ́gùn ò ní gbọ́ ẹni ọba fẹ́ gbàgùn ò ní gbà. ṣe bó ní àwọn tó ṣẹlẹ̀ kólúwó tó sọ fún ṣẹlẹ̀ mọ̀sánsá pé lákòdí inú kún wàlíyà dì pèrè àdébì sọ fún ẹ pé ẹ máa ṣe tí ìmọ̀ ṣe tèmi. láàrin ìgbà tí ẹjọ́ ń ṣe tara wọn àìmọye làwọn tí ẹ tún gba Islam àìmọye làwọn tí ẹ tún gba Islam gbogbo ẹ̀yin olóríire abẹ́káwo kí látún rí ní alẹ́ yìí torí pẹ̀lú ògo Ọlọ́run abẹ́kọ́ wọn bá ní já yẹrin ní ọ̀la tá a bá ti rówó sẹ́ǹdì sí wọn ní ọ̀la ìsídà ọ̀la àbọ̀túnla kan wá já. ìsídà ọ̀la àbí ọ̀túnla kan wá já yẹrin yẹn gbogbo èyí tẹ́ ti kọ́ Ọlọ́run lọ́wọ́ Mr. Emmanuel ọ̀pọ̀ gan o àbúrò ní sẹ́yìn o Mrs. Fúnmiláyọ̀ ṣe travel ní ilé lẹ́wà ní Abẹ́ròdé Ọlọ́run ní dẹ̀dàmú sí Alhaji Ọlábí Sànúsí Ajíbíkí Adé ní kan tí ọ̀dánú ayé ọlá àkọlá àlùkùránì Mr. Ìgbìyànjú Ọlọ́run ní ra ilá rẹ̀ ọlá àbọ́lọ̀ ṣètò nú ọlá rẹ̀ account number nìyẹn ẹ bá ń sọ fún Mrs. Olúṣọlá Yusuf ẹni mo ní gbogbo tí Mrs. Olúṣọlá Yusuf bá rí ó wí mi lésì tí ń fọ̀ fún wọn obìnrin ní tó bá jẹ́ pọ́kùnrin ẹgbẹ́ mi nìsín yóò mọ̀ pé mi ìgbádùn láìsàn rẹ̀ tó bá jẹ́ pọ́kùnrin ẹgbẹ́ mi ni wàláì àmọ́ èmi gan mi kì í rẹ́spẹ́ẹ̀tì ọkùnrin tí bá ń bóbìnrin ta kàngbọ̀n mi rẹ́spẹ́ẹ̀tì ọkùnrin tí bá ń bóbìnrin ta kàngbọ̀n no ẹ̀yin ní yọ ayé báwo ni màá ṣe máa mi ẹ wà pé ta ni Aláàjì Ọ̀nà Òdodo ń bá sọ̀rọ̀ lọ́nláì ní obìnrin kan lọ sọ̀rọ̀ tí ń fún lésì láíláí irọ́ gbogbo ẹ̀yin olóríire mọ́sálásí yín yìí ibi Ọlọ́run bá ní bá dé kọ́lọ́jọ́ kọ́ bá níyan rí ẹ̀ gbogbo àwọn tí ń kún wa lọ́wọ́ débi ó dé yìí ọlọ́mọ dẹ̀dàmú sí yín o má jẹ́ ẹ ráre o iṣẹ́ yóò ní dìṣẹ́ fún yín kò yí sí o wàláhì tàláhì kò yí sí o ọba tó ti ní ọmọ yìí sì fún yín àìní ìsìnmọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ọlá àbọ́lọ̀ ń ṣètò ọlá àbọ́lọ̀ ń ṣètò afẹ́ wo kí ni tá a máa tún rí gbà ní òní inú obìnrin gbogbo aná láti rí bọ́gláàrì wíńdò yẹn tí wọ́n ti rì síbẹ̀ tá a bá wo owó sìmẹ́ǹtì tá a ti ṣe ní gbogbo tá a máa nídìí ó lè ju bí 800 lọ kò lè ju bí 800 lọ kò yóò tó ní nǹkan mọ́ abẹ́ jáyẹrin lọ́la àmọ́ sẹ́mi pé ìrìn àjò ìnáwó lé ìyá máa rò pé bí nǹkan ó ṣe ni mo fi ń búùkù yìí pé ká pé 900 àmọ́ gbogbo tó ti wà nílẹ̀ gan pẹ̀lú tá a ti fún sìmẹ́ǹtì ní nǹkan kan ní àti ohun gíláàsì owó tá a ti fún bẹ́ẹ̀ ó ti lé 300,000 gan
káwọn olóríire yẹn tí wọ́n ti fún wa. wàmọ́ kẹ́nà fìlì ìsìlámì alfa kàmàlàhù fàbá àṣírí bílgù fúrání wà núrì fìlìkà. èyí lè ti bí ọrẹ títa di wòlíì. àáfàá nìkan kọ́ ní jẹ́ wòlíì, pásítọ̀ nìkan kọ́ ní wòlíì. ẹlòmíì lè má dé ṣọ́ọ̀ṣì rí tọ́lọ̀ wọn dẹ̀ máa gbénú ẹ̀. ẹlòmíì lè má wọ mọ́sáàsì tọ́lọ̀ wọn dẹ̀ máa gbénú ẹ̀. mọ̀nà tá a gbà di wòlíì ni àmọ́ tí bí ọrẹ títa tá a di wòlíì. iṣẹ́ kọ́ ni wọ́n fi ń pín oríire. iṣẹ́ kọ́ àánú ọlọ́run àti bùkún ọlọ́run èèyàn bá ara rẹ̀ níbi tí ò rò níbi dáadáa. gbogbo iye ẹni tọ́lọ́run ti gbéga ọlọ́mọdé ayébọ́ ọlọ́àkọ́lá Al-Qur'an. gbogbo ẹni tí ò tí ì ga ọlọ́run bá ní gbé ga wọlé alẹ́ ọlọ́run tẹ̀ ṣe lọ́sọ̀ọ́ yìí, wọlé alẹ́ ọlọ́run tẹ̀ bò láṣìírí, àṣírí ẹnì kọ̀ọ̀kan yóò ní tú ọlá insha Allah la quwwata illa billah. sówó oúnjẹ ni mo ní kí wọ́n fún mi ni tí bá tiẹ̀ béèrè owó oúnjẹ Al-Qur'an nìkan olúwa ni wà á máa ń sáyé làbàlá tẹ̀ ní àárí. wà á máa ṣàyí làfàlà tẹ̀ ní àárí. Kùránì ni tọ́kílẹ̀sì gbé àbẹ̀rẹ̀ owó oúnjẹ ìkúnlọ́wọ́ sí ọlọ́run àwọn olórí rédẹ̀ tí ń kún. mo fi ní mọ́sáàsì wáyìí orúkọ tá a sọ ní ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state. màá pẹ́ padà mọ̀ wọn live mo ṣe program lọ́wọ́. ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state. nítorí ọjọ́ ṣọ̀kan ni pé ìkúnlọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì pọ̀ ń bẹ, ìkúnlọ́wọ́ àwọn mùsùlùmí ń bẹ ń bẹ, even ìkúnlọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ń bẹ ń bẹ. ṣé wọ́n ní ká máa bọ̀gùn ní mọ́sáàsì ni? ṣé bí wọ́n ṣe tiẹ̀ fọ́lọ́run ni? àlìjàsáù méjì sílẹ̀ amọ̀n. best bello ń bọ̀ ní ìyá àlùbáríkà wà. Mrs. Fúnmiláyọ̀ àbúrò ní ṣe yín láéláé, ẹkún ò ní parí ẹ̀rín yín. ẹ ń kó iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára wa, ọlọ́run bá ń kó yín lọ́wọ́. tó fi dórí ọ̀rẹ́ mi, àwọn olólùfẹ́ mi pọ̀ lọ́nláìn yìí, àmọ́ tí ó gbé aláàjì ẹ má da akọ wa, ẹ sá fi wálẹ̀ fọlọ́run, ẹ má da akọ wa, ẹ sá fi wálẹ̀ fọlọ́run. ọlọ́run bá tẹ́ ní fi ilẹ̀ fòsì ní fi sílẹ̀ gbà kọ̀ọ̀kan. abẹ́ẹ̀rí àbáwá ṣe kó ní Ọdẹ́wálé Badmus àbúrò ní sẹ́yìn. òótọ́ láti pé yẹn mú Colorado kí ẹ wá pé Al-Qur'ani ò tó jẹ ọ̀rọ̀ yẹn ó ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni o. lẹ́yìn Al-Qur'ani kéwò ló tó kù, kéwò ló tó kù. ṣé náà sọrí fún yẹyẹ ṣáfì yìí ń kírun ni, ṣáfì náà ṣàdúrà. gbogbo àwọn tí wọn láwọn fẹ́ fi náà wọ́n fi tún kúndí àwọn bàbá àtànẹsẹ kúndí yìí ò ṣiṣẹ́ mọ́. a ti sọ yẹn sẹ́kù. gbogbo ẹ̀ tó náà bá fẹ́ kún wa lọ́wọ́ pẹ̀lú mọ́sálásí, a fẹ́ wọ kí ni tá a máa rí gbà lálẹ́ yìí. àkókò tí mo dẹ̀ ní ọ̀tọ̀ nǹkan wàláì tó bá ti di 10 nísìn Nigeria time àtakò alùsùnà báwo sálùsùnà jọlọ ni ta ní jẹ́ alùsùnà. àwọn kan wà tí ń gba alùsùnà àbí torí ẹ̀ tí ń fúnra wọn ní súnà. alùkílẹ̀ mi
ọ̀dọ̀ ọlọ́sẹ̀ rọrùn àbá wa ṣe kó ní Ọdẹ́wálé Badmus wọn láwọn náà máa dá sí láìpẹ́ ọlọ́wọ́ bòyìn láṣìírí ọlọ́àkọlẹ́ alukurian kí lè fi ń ṣàtakọ alùsùnà tàdé jẹ́ alùsùnà àwọn alùsùnà àwọn méjì ẹ dénú ọtí ẹ kóra dáradára ọmọ ọgbọ́dọ̀ kó bí ẹ mọ́ ẹjà kó dídò ìtújẹ àwọn àgbà yahoo dédé ẹwẹ ẹjẹ àfihàn ẹlẹjàre mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ lẹ́nu gbogbo èyí tí ẹ ti kó wa lọ́wọ́ pẹ̀lú mọ́sáàsì Ọlọ́run ní fi ilẹ̀ o Ọlọ́run ní ọba wa sẹ́yìn lẹ́sùn olóore o yóò wà láàpẹ́ ilé Ọlọ́run lẹ dá sí wà máa nà tá a lè mi Ọlọ́run bá fi dáadáa dá sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run máa ń ṣe Ọlọ́run la quwwata illa billah. Tí mo ní kí n wá fún yín lábọ̀nù lórí ọ̀rọ̀ mọ́sálásí inshallah àwọn èèyàn wọ́n sẹ́ndì fídíò ìyàwó Olúṣọlá Yusuf sí mi wọ́n sẹ́ndì ẹ̀ sí mi gẹ́ o yóò wọ́n tó 30 mìíràn Olúṣọlá gẹ́ náà ta pẹ̀mí gẹ́ dúró ní sọ Mrs. Olúṣọlá tí mò ń wo àmọ́ obìnrin mọ̀dẹ̀rí láìfù àfáàjì gíní àrìn gíní ìtí òjé lè sọ̀rọ̀ lórí ẹ̀ ní pé àfáà sọ tí ẹ̀tọ́ fẹ́ sọ ni kò bu ẹnì kankan Ọlọ́run gbàlejò ọmú ìdí nì kò sì sẹ́sẹ̀ bí kọ́ ọmọ káfọ́ gbàlejò ọmọ kéwù rẹ̀ lẹ́fàndì Àgbàlá Gabriel ẹ̀fí ilẹ̀ ìtọ́lọ́run ní ṣeun ẹ̀yin náà ń kópa mi wọ́n ní ó lo ògo ọmú ìdí ní ògo wo ṣé mú ìdí ní ìdógò kan ní ni ògo tí yẹn ti ń gbé kiri tẹ́ wọ 40 years títún kiri chájà tó gẹ́gẹ́ ní ẹyọ mẹ́ẹ̀ẹ́dógún péré ní bẹ́ẹ̀nu báàgì tí páálí ju ọjà lọ eléyìí náà ẹ ló lógo àwọn èèyàn àmọ́ bàbá yẹn ló kọjá o ògo tí ò ní tẹ́ wá lẹ́nìkan bá lò tí wọ́n bá lò tẹ́ kọ́lé tẹ́ fẹ́yàwó tó lóun ọ̀fẹ́yàwó rí láyé òun tó bá rẹ̀ ní tí ọba lò jábújábú gan tí ọmọ aráyè ṣe tí ọkọ lè tí ọmọ gùn ká ṣé kò yọ lọ sọ mí tiẹ̀ fún ọ. ògo ológo láìlọ́ọ̀nù ẹ wò ó gbogbo wọn tí wọn náà bá fẹ́ ran tó bá fẹ́ kú sí Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú mọ́sìkì wa wọlé ó ti kù ṣẹ́jú mẹ́jọ inshallah tí màá rándọ̀ ó ti kù ṣẹ́jú mẹ́jọ 10 Nigeria time ni wọ́n máa parí. pẹ̀lú ògùn Ọlọ́run tẹ́ sap ni máa close gbogbo wọn náà tó bá fẹ́ rìn sí Ọlọ́run lọ́wọ́ gbogbo ẹ̀yin olóríire wtm bàbá mi dáadáa àbúrò ní sẹ́yìn o Ọlọ́run tún bàbá ń fa àánú rẹ̀ gbà yín jù báyìí lọ ọlá àkọlá alukuriani Ọlọ́run dẹ̀ máa bá mi kún gbogbo yín lọ́wọ́ níjojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú ọlá àbọ̀lọ́run ṣe tó nú ọlá rẹ̀. Èmi lórí kì í ẹ o. Àkànmú. Inshallah àwọn èèyàn mọ
pẹ̀lú ògo tọ́lọ́ mo jẹ́rìí àwọn alágbàríkà wọ́n mọ̀ padà mọ́ sí ètò yẹn lọ prógámù tó ní òní jù báyìí lọ kò sọ̀rọ̀ Mrs. Olúṣọlá yìí sí mo rí láìfún yín àmọ́ kò tiẹ̀ já mi jẹ́ kankan wàláì ní ìtí ẹ̀rí wo kankan àti kọ́mẹ́ǹtì tẹ̀yẹ̀ kọ́mẹ́ǹtì mi àtẹ̀tí ń sọ̀rọ̀ mi àti ń tẹ̀ ń plé mi kò ní ìtumọ̀ sí mi mo sọ pé mi sọkùnrin tí máa ń dẹ̀rù mọ́bìnrin mi sọkùnrin tí ọmọ pọ̀ fẹ́ máa fi sì fóbìnrin ṣé ti yé because èmi gbà pé gbogbo obìnrin pátá lórí wọn pé àbẹ́ ìtí bá tí wọ́n ń ṣe báyìí mọ̀ nígbà bóyá ara àwọn tí wọ́n ní tí wọ́n bá ti fọrí tiwọn ojú òní tiwọn lánàá rí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ ọlọ́run olólùfẹ́ òdodo ẹ bá ní sí àpọ́gámù yìí mọ́sáàsì náà ó ti débi pé glass adẹ̀fẹ́sẹ̀ blaster méjèèjì la fẹ́ kó papọ̀ lẹ́ẹ̀kan náà mọ́tẹ̀ nígbà ẹ̀kọ́ lọ́wọ́ bá wa ṣe àgbáríkọ̀ ọ̀la àbọ̀lọ̀ ìṣètò ọ̀làwọ̀lá pọ̀tẹ́ ìlàbí.